Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi máa ń sọ pé irin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá àmórí nǹkan fìrí. Bá a bá rìnrìn, ẹ jẹ́ ká sọ pé a rìnrìn. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì tó bá di ọ̀rọ̀ à ń gbé àṣà Yorùbá lárugẹ, pàápàá ògùn ìbílẹ̀ Yorùbá. Ní tèmi máa ń ṣe lórí social media, òun ni pé mo máa ń polówó fún wa pé ẹgbẹ́ kan wà. Orúkọ ẹgbẹ́ náà ni Association of African Tradition and Culture. Ẹgbẹ́ ta ti ń gbé àṣà Yorùbá lárugẹ, pàápàá jùlọ ògùn ìbílẹ̀ Yorùbá táwọn baba ńlá wa tó ń lò kó tó di pé òyìnbó gbé ọ̀rọ̀ ẹ̀sìn dé. Ọ̀rọ̀ tí mo wá ń sọ yìí kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Bó ṣe Christian ní ẹgbẹ́ náà wà fún ẹ. Bó ṣe Muslim ní ẹgbẹ́ náà wà fún ẹ. Tó bá sì jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ tiwantiwa náà, ẹgbẹ́ yìí wà fún ẹ. Ní ta máa ń ṣe nínú ẹgbẹ́ náà, òun náà ni pé ní tí wo ò bá mọ̀ ẹlòmíì mọ̀, ẹ jẹ́ ká kọ́ra wa lọ́gbọ́n kí gbogbo àwọn ọmọ adúláwọ̀ ká lè máa sọ̀rọ̀ lẹ́nu kan. A wá sọ̀rọ̀ nípa òṣèlú, ọ̀rọ̀ táwọn baba ńlá wa tó ń ṣe kó tó di pé òyìnbó gbé ọ̀làjú dé, òun là ń sọ. Ògùn tó ń lò ní ilẹ̀ Yorùbá àti gbogbo ibi tí ìran Yorùbá bá dé ní nǹkan bóyá bíi 500 years, òun ni nǹkan tá à ń sọ. Yorùbá wọ́n ní àkọọ́lẹ̀ àwọn ògùn yìí, ètò wà lọ́wọ́ wọ kò sí lọ́wọ́ èmi, ètò wà lọ́wọ́ èmi kò sí lọ́wọ́ wọ, bó ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n tó bá wá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa, èyí tí ó wà lọ́wọ́ ẹlòmíì a máa sọ nínú ẹgbẹ́ yẹn, ìwọ náà máa sọ ètò wà lọ́wọ́ ìwọ náà. Ìwọ tó bá sì jẹ́ pé ìkankan ò sí lọ́wọ́ ìwọ, á jẹ́ pé ìwọ náà wà lè jèrè, wà lè gain lára nǹkan táwọn àgbàlagbà tí iṣẹ́ ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n bá ń sọ nínú ẹgbẹ́ náà. Àti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà kò nira. Dr. Lékan Sàlámì tó ń bá yín sọ̀rọ̀ yìí, òun náà ni Ọlọ́run fi ṣe olùdásílẹ̀ àti president fún ẹgbẹ́ náà. Ó wu Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. WhatsApp number ló ti máa kàn sí mi tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. WhatsApp number mi ni 08028565188. Ẹ má pe nọ́mbà yìí, WhatsApp number ni. Nítorí pé tẹ bá pè, mi ò ní ráyè dá yín lóhùn dáadáa kó má di pé a máa bínú síra wa. Ẹ message mi lórí WhatsApp ká lè ráyè sọ̀rọ̀. 5,000 naira òun ni láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, àti ID card àti fọ́ọ̀mù àti gbogbo ẹ̀. 5,000 naira òun náà ni ó jẹ́. Ẹgbẹ́ tí a rẹ́gísítà pẹ̀lú ìjọba àpapọ̀ ni ló ṣe ní ọ̀rọ̀ ID card nínú. Àǹfààní tó wà fún ọmọ ẹgbẹ́ wa tó bá ní ID card yìí ó pọ̀. Lálákọ̀ọ́kọ́ tí ọmọ ẹgbẹ́ wa tí ìjọba bá rí àwọn nǹkan ìbílẹ̀ lọ́wọ́ ẹ̀ ní àwọn nǹkan tó bá òfin mu ni, kì í ṣọ̀rọ̀ pàtì èèyàn là ń sọ o. Bóyá bí ìkòkò, àgbo, ewé, nǹkan kan tó ń bá lọ́wọ́ mẹ́mbà wa tó bá ti yọ ID card yìí, wọ́n á mọ̀ pé ó wà nínú ẹgbẹ́ tó ń gbé àṣà ìbílẹ̀ tiwantiwa lára, tó ń gbé lárugẹ, ó wà nínú ẹgbẹ́ náà. Wọn ò ní rí bí ritualist. Ẹlẹ́ẹ̀kejì ni pé bí ọmọ ẹgbẹ́ wa tó bá ń ṣe ògùn fúnra rẹ̀ tó bá ti ní ID card lọ́wọ́, ìjọba máa mọ̀ pé nínú ẹgbẹ́ tó wà, ẹgbẹ́ tó ti ń gbé àṣà ìbílẹ̀ Yorùbá àti Áfíríkà lápapọ̀ tó ti ń gbé lárugẹ ni. Ìyẹn ló ṣe lè jó ògùn fúnra ẹ̀. Tó bá wá wu ọmọ ẹgbẹ́ wa tó fẹ́ máa fi ṣiṣẹ́ ṣe, òfin fàyè gbà àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ́ yẹn, òun nìyẹn lórí ọ̀rọ̀ péyàn ní ID card ẹgbẹ́ náà lọ́wọ́. Àwọn àǹfààní tó tún wà nínú ẹgbẹ́ yẹn lórí péyàn wà nínú ẹgbẹ́ yẹn, òun náà ni pé gbogbo àwọn iṣẹ́ tó kàn fetí gbọ́ ẹnu ẹgbẹ́ yẹn ló ti máa mọ̀ pé ìjẹ́ òótọ́ ó wà. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe àwọn videos. Àwọn èyí tó wà nínú ògùn ìbílẹ̀ àti tí ò sí, gbogbo ẹ̀ náà fi ń ṣe fídíò. Àwọn agbára kan wà látijọ́ tí ò rí bẹ́ẹ̀ mọ́ láyé ìsìn, inú ẹgbẹ́ yẹn ló ti máa mọ̀. Ẹ rí i pé nígbà kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àfẹ́ẹ̀rí kiri. Tó ń wá àfẹ́ẹ̀rí tó ń fi gbá ló pọ̀ jù. Ìjáfẹ́ẹ̀rí wà, ìjẹ́ kò sí, inú ẹgbẹ́ yẹn ló ti máa mọ̀. Tó bá wà, báwo náà ṣe ń ṣe? Ẹnìkan ti bá mi ṣe kò ṣiṣẹ́, kí ni ìdí tí ò fi ṣiṣẹ́? Kí la lè ṣe tó máa fi ṣiṣẹ́? Gbogbo ẹ̀ òun la máa bá pàdé nínú ẹgbẹ́ náà. Ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ olè, má darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Kò nídìí pé àṣẹ̀ṣẹ̀ ń ṣépè fún ọmọ olè pé iṣẹ́ tí mo fẹ́ fi lẹ̀ yìí, ẹni tó bá fi jalè, à ń dara wa láàmú ni. Ó ti ṣúọ̀ jù bí èèyàn bá fi jalè, wọ́n máa mú.
kò ń ṣe pé ó yẹ̀ṣẹ̀ dìgbà tá a bá ń ṣépè, kò ń ṣe pé ó yẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀, bó ṣe rí láyé àtijọ́ nìyẹn. Ìyẹn ló fi jẹ́ pé wọ́n á sọ pé ọmọ olè lówó ṣògùn jù, ṣùgbọ́n ọlọ́pàá tó máa mú kódà ó lè jẹ́ deeper life tí ò tiẹ̀ lógùn rárá. Wọ́n á wá lè wo ìsùnkò, kì í ṣe pé wo ìsùnkò ẹni yẹn ló fi ṣe aburú. Ọgbọ́n tẹ̀sìn òun ló kọ́ wa pé oògùn ò dáa. Àwọn baba ńlá wa nǹkan gidi ni lọ́dọ̀ wọn nígbà ayé ìgbà yẹn, tó ṣe pé òun ló jẹ́ kí ayé kó rọrùn láti máa gbé. So ẹni tó bá fi ṣe nǹkan burúkú, àwọn náà máa mú. So torí ẹ̀ òun ni wọ́n ṣe máa ń sábà rí olè mú. Àwọn kinní yẹn naturally kì í ṣe nǹkan tó fi ń ṣàbúrú. Ká wá padà sórí ohun tí mo fẹ́ sọ fún wa lónìí nínú fídíò yìí. Òun náà ni iṣẹ́ kan tó máa ń ṣí ọ̀nà fẹ́ntọ́nà ò bá ṣí fún. Ọ̀nà owó òun là ń sọ. Bí o bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká wá ìgbẹ́ màlúù, ẹlẹ́bọ̀tọ̀ màlúù, ẹ jẹ́ ká wá. Tá bá wá ti rí, ẹ jẹ́ ká kó sínú ìsasùn kan. Ká wá mú ewé oríjìn tí wọ́n já lóòjọ́, ẹ jẹ́ ká kó lé lórí. Ẹ jẹ́ ká fi atare, ẹ jẹ́ ká fi ẹyẹ kan sí. Á wá jó. Tá bá ti jó, ẹ jẹ́ ká lọ̀ kúnná. Tá bá ti lọ̀ kúnná, ó ti di ògùn. Báwo wà ní lílò ẹ̀? Tá bá fẹ́ lò, ẹ jẹ́ ká wá oyin díẹ̀. Ẹ wá yẹ ká ra ṣìnáàpù. Ká wá mix ẹ̀ pọ̀ mọ́ oyin. Ká wá rọ́ padà sínú ìgò ṣìnáàpù. Òun la máa fi lò láràárọ̀. Tá bá wá lò, a máa sọ pé igbe ńláńlá ni màlúù ń ké. Imí ńláńlá ni màlúù ń ṣu. Ẹ̀yin tó láyé, ẹ jẹ́ kí àwọn èèyàn, ẹ jẹ́ kán wá mú owó ńláńlá kán wá fi ta èmi lágbájá lọ́rẹ. Ẹ jẹ́ kán mú owó ńláńlá kán wá fi bá mi rajà. Ẹ jẹ́ kán mú owó ńláńlá kán wá fi ṣàánú mi. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣe ọmọ aráyé kán forí ẹ̀ jì mí. Àwa ṣe àdúrà oríṣiríṣi sí. Àwa lò. Ẹ̀yin ẹ dán wò kẹ́ wò bóyá ó ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́. Ẹlòmíì á wò pé oògùn orí social media ṣó dẹ̀ máa ṣiṣẹ́. Ẹlòmíì àti ẹni tó bá pò máa ṣiṣẹ́ ni ṣáwọn náà máa sọ síta. Ìtumọ̀ tó ń sọ ni pé tó bá ṣe ìwọ ni ò ní sọ síta, ṣùgbọ́n àwa máa sọ síta nítorí pé kì í ṣe owó gangan òun ní ìṣòro wa. Orúkọ rere láwùjọ òun la nílò. Bí wọ́n ṣe ń wá owó yẹn tó lè fi nǹkan tó bá anything láyé kó fi wá owó, kì í ṣe gbogbo èèyàn lórí bẹ́ẹ̀. Àwa kan wà tó ṣe pé orúkọ rere nílẹ̀ Yorùbá òun là ń wá. Wọ́n tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa, ẹ má gbàgbé 08028565188 òní WhatsApp nọ́mbà mi. Ire o.